الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم ربنا زدنا علما. اللهم ربنا زدنا علما. اللهم إنا نسألك علما لا ينسى. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ليتي يدوقف الله الشيء صلاة فوق محمد صلى الله عليه وسلم. لا دا صلاتنا بانتقوبا ورأي النبي أتي صحابة أتي بقوا وتوبة لله وتشلى محمد صلى الله عليه وسلم تتيوم المادي أجيبين بالقيام. أما تسوى بإذن الله تعالى برحمته وفضله إنه عليه فقه الصيام نيتيا في مقالة مقالة لوشو رمضان إليه تشكي وبنتو كتوشو نوبي ونطوى فجلا يوجمتا سيوجو مريم غني شيء ووالكي تيوشو شعبان إذا انتصف تبا في اللي تداسي مجيش هنا لا تمام متيرا إلا متيرا تيوان فابقو رضي الله الصيام لا تلما في شيء عليه nípa ìdájọ́ àwẹ̀ gbígbà. Tírà tí a wá mú lọ́dún yìí ọ̀dá ní sífàtù sawmi nabiyyi sallallahu alayhi wa sallam fi Ramadan. Ọ̀nà láti ń bá láyé rẹ̀ bọ́ láti bí ọjọ́ mélòó kan. A máa wá tẹ̀síwájú ní ẹbí idhnillahi ta'ala bi rahmatihi wa fadlihi ní ìlú tí àdó sí lánàá. Àbí Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí kìí ṣe ti Allah subhanahu wa ta'ala tí kìí tàbí Nabi sallallahu alayhi wa sallam ọlọ́dún ọjọ́ ìfẹ́tò ìtẹ̀lúwọ́dá ọ̀rọ̀ ìfẹ́ inú àdánwò ní fún gbogbo ẹni tí bá ń bá ní sọ̀rọ̀ tó máa fi ìfẹ́ inú sọ ọ̀rọ̀ ìjọ mọ́ jẹ́ kí ìfẹ́ inú wọnú ọ̀rọ̀ wa. Gbogbo tí a bá máa sọ pátá olúwa mẹ́sà àdínkù ṣe déédéé qala Allah qala rasuluhu qala as-sahaba. من يقرأ؟ المسألة 11 ويجب على الصوم التوبة فإنه أيها المؤمن واحد في الجنة أن الصوم هو الذي ضاق جوارحه. طيب المسألة 11 مسألة ẹlẹ́ẹ̀kọkànlá tí a fa àfẹ́ká gbé inú tíra ọ̀nà ni ma yajibu ala as-sa'imi tarkuhu. Ma yajibu ala as-sa'imi tarkuhu. Oṣù Ramadan tí ń bọ̀ gbogbo wa la fẹ́ gbààwẹ̀. Tá bá ti wà nínú àwẹ̀ madha yajibu alayna nahnu as-sa'imina tarkuhu. Kí ni nǹkan yẹn tó ṣe pé dandan ni fún gbogbo ẹni tó bá gbààwẹ̀ kó gbé jù sílẹ̀. Ní tí gbogbo gbààwẹ̀ tí ó gbọ́dọ̀ débi ẹ̀
كده مثلا فإذا أيها الموفق بطاعة ربه جل شأنه اعلم أفعل لما أيها الموفق لطاعة ربه جل شأنه إلى تيران الله سبحانه وتعالى في شيكون جاء وباتو بانباتو تبجلو ولكن نقول وبا في شيكون جاء في ọlọ́run ọba dẹ̀ ṣe orí fún èèyàn wọn ni kó ló wà lè jẹ́ mùsùlùmí nínú orí tọ́lọ́run ọba tó wá mọ́ ń ṣe fún èèyàn lábẹ́ pé èèyàn jẹ́ mùsùlùmí wọn ni pé èèyàn tó jẹ́ mùsùlùmí tó ṣe pé ó ní ìkàkún ó sì ní àkólé kan láti gbàgbọ́ yé nípa ìsìn torí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí kálukú kan ṣe Islam gbọ́dọ̀ bá ṣe náà máa ṣe àwádìí ìmọ̀ àwádìí àlàyé kìfàbà tafaq bó bá ṣe wá náà òun náà làwọn ṣe ń ṣe Islam wọn níwà Islam tọ́lọ́ ń dẹ̀fẹ́ ká ṣe ó fẹ́ ká ṣe ala basira ó fẹ́ ká ṣe lórí ìmọ̀ kò ṣe pé ìmọ̀ ni ó mọ̀ júwe ibi tá a máa dúró sí fún wa àfáwa ní ìwọ́n tọ́lọ́wọ́ bá fi ẹṣẹ́ kò ń lẹ́ tó wà nínú mùsùlùmí tó ní ìkàkún tó ní àkólé kan láti ní ìmọ̀ àti àgbọ́yé nípa ìsìn ìyẹn nìkan tó wá pọ̀ ìwọ́n tọ́lọ́wọ́ bá tún wá fi ṣe kò ń gẹ́ ìwọ́n tún wá dé lẹ́vù pé òun kátírà ìyẹn ni pé wọ́n tó jẹ́ talibul ilm ìwọ́n tó jẹ́ ọmọ kíw oríire ọ̀tọ̀ tún ni pé ìyẹn tó jẹ́ mùsùlùmí tó tún wá ń wá ìmọ̀ nípa Islam àkọ́kọ́ nínú pé yẹn jẹ́ èèyàn bọ́lọ́run ṣèyàn ní mùsùlùmí oore ni ok ó ṣèyàn ní mùsùlùmí ó tó wá ṣèyàn ní mùsùlùmí tó ní kàkún sí ọ̀rọ̀ ẹ̀sìn àti àkólé kan oore ẹlẹ́ẹ̀kejì oore tó wá tóbi jù ó ní pé yẹn jẹ́ mùsùlùmí àwa ní kàkún nìkan àwa tó wá ń wá ìmọ̀ tó jẹ́lò dáadáa pé aláfẹ́ gbọ́ àgbóyé nípa Islam àfáàní ìwọ̀ yẹn lọ́rẹ̀ mọ̀ o ipẹ́ni tó gbàwẹ̀ gangan tó máa níta ló gbàwẹ̀ ta ni aláwẹ̀ aláwẹ̀ gangan huwa alladhi samat jawarihuhu anil atham òun lẹni tí oríkèríkè ara rẹ̀ gbàwẹ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀ ẹni tí oríkèríkè ara rẹ̀ tó gbàwẹ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀ wal fahsh wa qawli zur ẹni tó gbàwẹ̀ ó lọ́n pé lẹ́yìn tí oríkèríkè ara rẹ̀ tó gbàwẹ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀ ẹnu rẹ̀ ahọ́n rẹ̀ òun náà tó wá gbàwẹ̀ kí ló ń gbàwẹ̀ kú anil kadhib ó gbàwẹ̀ kú mi kó máa parọ́ aláwẹ̀ ẹnu rẹ̀ ò ní máa parọ́ wal fuhsh aláwẹ̀ ẹnu rẹ̀ ó gbàwẹ̀ kú níbi ọ̀rọ̀ ìbàjẹ́ kò ní máa já ìlẹ́nu wa qawli zur aláwẹ̀ ẹnu rẹ̀ ò ní máa sọ ọ̀rọ̀ ìsọkúsọ ẹni tó ń gbàwẹ̀ rẹ̀ o ẹni tó ń ṣàwọn táǹsọ̀ yìí gangan làláwẹ̀ bákan náà ọ̀bátúnúhù àníṣàrọ́bí ọ̀tà inú rẹ̀ òun náà tún wá gbààwẹ̀ kúrò níbi nǹkan tá a fẹ́ jẹ àti nǹkan tá a fẹ́ mu ajásí pé àwẹ̀ tá a fẹ́ gbà yẹn kò ní ṣe pẹ̀lú àjẹun sínú nìkan àbí àmọ́mi sí inú nìkan ìtàwẹ̀ kú sínú pọ̀ àwẹ̀ béèrè fún pé gbogbo oríkèríkè ara wa yóò jìnà sí ẹ̀ṣẹ̀ kò ní sí àmútí kò ní sí à ń ti ṣe ṣìná kò ní sí à ń ta tẹ́tẹ́ kò ní sí à ń jalè kò ní sí à ń kidnap ẹni ẹlẹ́ni kò ní sí à ń pààyàn kò ní sí à ń dẹ́rùbà àwọn èèyàn bákan náà ẹnu wa ló gbààwẹ̀ kúrò níbi à ń sọ ìṣọkúsọ à ń sọ ìrèké à ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn à ń fi ẹnu bà tàwọn èèyàn jẹ́ ẹnu wa ló gbààwẹ̀ kúrò mẹ́ bákan náà ojú wa òun náà gbààwẹ̀ àwọn ojú wa ànímọ̀ lọ wo ìwòkú ànímọ̀ lọ wo nǹkan tí kò yẹ ká máa wò ojú wa náà ti ń gbààwẹ̀ ni gbogbo oríkèríkè ara wa á gbààwẹ̀ kò níbi ẹ̀ṣẹ̀ inú wa náà òun náà máa wá gbààwẹ̀ á ní ta'am kò ní jẹ wà á ní sharab kò sì ní mú ní gbogbo àsìkò àwẹ̀ wa farjuhu anir rafath wa farjuhu anir rafath abẹ́ náà aláwẹ̀ abẹ́ rẹ̀ náà tó wá gbààwẹ̀ wò níbi à ń súnmọ́ ìyàwó ẹni tó jẹ́ ẹlẹ́tọ̀ọ́ ìyàwó wa ta fẹ́ ta so igi rẹ̀ ní ṣùlọ́ká tí gbogbo ayé mọ̀ pípé ìyàwó wa ni wọ́n ní lásìkò tá ń gbààwẹ̀ lọ́wọ́ á jìnà sí ká tó mọ̀ wá sọ pé ẹni tí ò kí ń ṣe ìyàwó wa ká tó mọ̀ wá sọ pé obìnrin tá a so igi ẹ̀ yà á mọ̀ ṣe ránù lásìkò tí gbogbo èèyàn tí wọ́n ń gbààwẹ̀ lọ́wọ́
فإن تكلم tí aláwo bá sọ̀rọ̀ báyìí لم يتكلم بما يجرح صومه kò ní ẹ́bà sọ̀rọ̀ tó ṣe pé yóò kó ààyè báwẹ̀ rẹ̀ tó gbà ọ̀rọ̀ tí ó dé ládáwẹ̀ rẹ̀ kò ní jáde lẹ́nu rẹ̀ ó náà ní ọ̀rọ̀ sọkúsọ. tó bá tún lóun fẹ́ ṣe nǹkan kan لم يفعل ما يفسد صومه kò ní ṣe nǹkan tó ṣe pé يفسد صومه in tí ó bá àwẹ̀ rẹ̀ jẹ́ àbàdà ẹ̀ ní bá ní ìdìbò ṣẹ́wẹ̀ fàyẹ́kùrùjù kalamuhu tayyiban tọ́rọ bá máa jáde lẹ́nu aláwẹ̀ ọ̀rọ̀ tó dá nìkan lẹ́mọ̀ gbọ́ látẹnu rẹ̀ wa amaluhu salihan tí iṣẹ́ kan ó bá ti ọwọ́ aláwẹ̀ wá yóò jẹ́ iṣẹ́ olóore ya man arada as-sawm ya man arada sawma Ramadan hadha huwa as-sawm ìwọ́n tó fẹ́ gbààwẹ̀ Ramadan ìtàn pè ní àwẹ̀ rí o laysa mujarrad tark al-akl wash-shurb tark at-ta'am wash-sharab wash-shahwa laysa mujarrad hadha kìí ṣe àwẹ̀ ní pé ẹ̀yìn ìjẹun mi mú mi látàárọ̀ mi ìṣẹ́gẹ́ látàárọ̀ mi ìṣúnmọ́yàwó mi látàárọ̀ ìyẹn nìkan kọ́ láwẹ̀ gbogbo ọ̀rọ̀ inú sí lẹ́rìí tá pàdà máa fún àbí ìdílé láì dáa ilé ìgangan ó ní àwẹ̀ tíṣẹ̀ yà gbé wa la mujarrad al-imsak an ta'am wa sharab kìí ṣe ordinary pé àkànjẹun àṣìmú ọ̀ṣàwà àṣìsúnmọ́yàwó wa kìí ṣe ìyẹn nìkan láwẹ̀ ṣẹ́rí dáńpẹ̀ ní àwẹ̀ sawmul jawarih anil athar kí gbogbo oríkèríkè ara wọ́n gbàwẹ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀ kó kára wọ́n kúrò níbi ẹ̀ṣẹ̀ oún gángan láwẹ̀ o àwẹ̀ ó ní kí inú wa náà kó kára wọ́n kó mọ́ gbà nǹkan kó gbà àwẹ̀ kúrò níbi à ń jẹun àbí àmú bó ṣe wá jẹ́ pé oúnjẹ jíjẹ ó máa ń ba àwẹ̀ jẹ́ والشراب إن تعظموا ومن باوجه فهكذا الآثام عفاني الله وإياكم àfààní bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀ṣẹ̀ tá a máa ń dá o àwọn ẹ̀ṣẹ̀ tá a máa ń dá òun lè má ba àwẹ̀ jẹ́ lódindi àmọ́ yóò ṣe àkóbá fún àwẹ̀ tó gbà nígbà tó jẹ tó mú tó súnmọ́yàwó àwẹ̀ rẹ̀ lórí àwẹ̀ rẹ̀ lójú àwẹ̀ rẹ̀ nímú àwẹ̀ tó bá lẹ́nu àwẹ̀ rẹ̀ ní ọrùn àwẹ̀ rẹ̀ lápá àwẹ̀ rẹ̀ ní ara àṣìwẹ̀ yẹn lẹ́sẹ̀ àwẹ̀ yẹn pé bígbà tó mi ènìyàn pé àmọ́ nígbà tó tẹ́sẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu rẹ̀ yẹn wọn ni ya ẹgbẹ́ apá ọ̀tún àwẹ̀ rẹ̀ wọ́n gé apá ọ̀tún àwẹ̀ rẹ̀ ó tún dẹ́sẹ̀ ní ẹgbẹ́ apá òsì àwẹ̀ rẹ̀ wọ́n tún gé àwẹ̀ rẹ̀ lápá òsì ó tún dẹ́sẹ̀ ní ẹgbẹ́ ẹsẹ̀ ọ̀tún àwẹ̀ rẹ̀ wọ́n tún gé ẹsẹ̀ ọ̀tún àwẹ̀ rẹ̀ ó tún dẹ́sẹ̀ ní ẹgbẹ́ ìtàn àwẹ̀ rẹ̀ wọ́n tún gé ìtàn àwẹ̀ rẹ̀ ó tún dẹ́sẹ̀ ní ẹtún gé ẹsẹ̀ ọ̀tún àwẹ̀ rẹ̀ wọ́n tún gé ẹsẹ̀ ọ̀tún àwẹ̀ rẹ̀ ó tún dẹ́sẹ̀ ní ẹgbẹ́ ìtàn ọ̀tún àwẹ̀ rẹ̀ wọ́n tún gé ìtàn ọ̀tún àwẹ̀ rẹ̀ dáàmù kí ló lórí àtàrà ó tún wá lọ dáwọn ọ̀nà ńlá kàbá ẹ̀rẹ̀ kan gé orí àwẹ̀ rẹ̀ àwọn gé orí àwẹ̀ ẹ̀dá ṣe ọwá láwẹ̀ mọ́ bàbá wọ́n wá fi kútúrú rọ̀ kútúrú tó gbé kò sórí kò sápá kò sẹ́sẹ̀ kò sí tán ó wá kúkún tú rárá nìkan kọ́ wá ní mo sì láwẹ̀ náà at least mo sì wo bọ́dí ilẹ̀ òkú ọwọ́ ilé àbá àwẹ̀ tẹ́lò mí ń gbà òkú àwẹ̀ ló gbá àfáàní aláwọ̀ ìyá ọ̀nà sọ wá kún mẹ́ àwẹ̀ ẹlòmí ò tí ìjòkú tán lóòtọ́ but àwẹ̀ rẹ̀ wọ́n ti gé lápá wọ́n ti gé lẹ́sẹ̀ wọ́n ti gé lọ́wọ́ wọ́n ti gbogbo àlùbáríkà tí ń bẹ̀ bí àwẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ ti gbà mọ́ lọ́wọ́ tán fa iyyaka wal atham wa iyyaka wad dhunub ṣọ́ra fún ẹ̀ṣẹ̀ o ṣọ́ra fún ẹ̀ṣẹ̀ o ya man arada as-sawm gbogbo ẹni tó bá fẹ́ gbàwẹ̀ ṣọ́ra má ṣe Ọlọ́run bá subhanahu wa ta'ala fi waqti as-sawm lásìkò tó yẹ ká máa gba àwẹ̀ wà tún sínú samaratahu bákan náà ẹ̀ṣẹ̀ á tún máa ba àǹfààní tó yẹ kí àwẹ̀ yóò mú wá ẹ̀ṣẹ̀ ó máa bá jẹ́ fún wa fatusayyiruhu bi manzilati man lam yasum ó máa di pé ẹ̀ṣẹ̀ ó máa wá sọ ẹni tí ń gbààwẹ̀ di bí ìgbà tí ó gbà ẹ̀dàkùn kí wá ní ẹ̀ṣẹ̀ kọ́ wá gbààwẹ̀ láǹfààní kò gbà nígbà tí àwẹ̀ rẹ̀ pé ẹ̀ṣẹ̀ ti bá gbogbo ẹ̀jẹ̀ tán ọlọ́run fi ṣọ́rẹ̀ ṣọ́rí kọ̀kan wa gbogbo àwẹ̀ gbààwẹ̀ ọṣọ́ra níbi àwẹ̀ ìwọ̀n tó síwẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ tàbí kan jẹ́ mọ́
Mùsùlùmí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti wá encourage mùsùlùmí tí ń gbààwẹ̀ pé an yatahalla bi makarimil akhlaq, an yatahalla bi makarimil akhlaq, pé gbogbo ẹni tí ó bá gbààwẹ̀ ìwà ọmọlúwàbí ó dọwọ́ rẹ̀. Ìwà kí ni mo gbé? Ìwà ọmọlúwàbí, ìwà moral, ó gbọ́dọ̀ ṣọ́ ìwà, ó gbọ́dọ̀ behave dáadáa láti ìbá ti gbààwẹ̀. Wa salihiha, wa madha, èyí tó dá nínú ìwà láfẹ́ kí gbogbo àgbàwẹ̀ mọ́ ṣe. Kí ó lọ wa yabta'id 'an al-fuhsh wa at-tafahhush. Gbogbo ẹni tó bá ń gbààwẹ̀ máa jìnà sí kìnnì kan, àwọn ọ̀rọ̀ ìṣọkúsọ, wal badha'a, àwọn ọ̀rọ̀ tí ó yẹ ká máa gbọ́ lẹ́nu ọmọlúwàbí ká tó wá sọ pé mùsùlùmí, ká tó wá sọ pé ẹni tó ń gbààwẹ̀. Wal fadhaadha, àwọn ọ̀rọ̀ ìbínú mùsùlùmí jìnà sí nígbà tí máa ń gbààwẹ̀ lọ. Àwọn nǹkan tí ó dá káńká lẹ́yìn. Bó ti ẹ̀ ṣe pé gbogbo àwọn nǹkan tá ń sọ yìí, gbogbo àsìkò là ń pa mùsùlùmí láṣẹ pé kó jìnà sí àwọn nǹkan yìí. Fa inna an-nahya ashaddu athna'a ta'diyati fariidati as-siyam. Tó bá ti wá di pé yẹn tó ti ń gbààwẹ̀, ìjẹ́wọ̀ wọn tó wà máa ń lágbára jù. Ìjẹ́wọ̀ wọn tó máa ṣe kí ni jama'a? Ó máa ń lágbára. تجرحه فيجب على المسلم الصائم هو دون ينور المسلم تبانغاو أن يبتعد عن هذه الأعمال التي تجرح صومه ويكون جنة سيا وشاتو شبي يوم كو آيبا آوير حتى ينتفع بالصيام تيتونو في يدي تيو لما شانفاني بمو آوير تونغا وتحصل له التقوى التي ذكرها الله. Ìbẹ̀rù Ọlọ́run tọ́lọ̀ wá sọ fún wa pé òun fẹ́ ká ní látara àwẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run ọba yẹn yóò wà máa ṣẹlẹ̀ gbèsè ayé mùsùlùmí. Olúwa ní yá ayyuhal ladhina amanu, ẹ̀yin tẹ́ nígbàgbọ́ lódodo, kutiba alaykumus siyam, kutiba huna bima'na fawri. Wọ́n ti ṣe àwẹ̀ gbígbà lọ́nà yẹn lẹ́yìn lórí. Kama kutiba ala alladhina min qablikum, gẹ́gẹ́ bí wọ́n ṣe sí lọ́nà yẹn lórí àwọn tí wọ́n síwájú yìí. Àmọ́ kí la torí ẹ̀ṣẹ̀ àwẹ̀ lọ́nà yẹn fún yín, ebi tó fẹ́ pawápọ̀ lọ́nà wọn bá fẹ́ lò. Ọmọ pé a ní pé rísì tọ́nà fi ní agbà bẹ́ẹ̀ sí ni pétọ̀ torí breakfast wa àti oúnjẹ ọ̀sán wa tá a fẹ́ jẹ, breakfast wa àti lunch wa torí pọ́lọ̀ fẹ́ lọ́gbọ́n jẹ́ wà ní ká gbà ó wá ní gbogbo a máa dá oúnjẹ wa jọ. Ṣé torí ẹ̀yẹn là ọlọ́wọ́ àbò ní ká máa gbà rẹ̀ torí kó ní interest ní oúnjẹ wa, kò ní ìdè kò ní gbà ní ìjọ ìgbìṣẹ́. Ọlọ́wọ́ yẹn sọ tó ń fún ọlọ́run Qur'an inú tó sọ bí àwẹ̀ yìí ó sọ bí ọ̀rọ̀ kápẹ́ náà léyà. Ó ní lan yanala Allaha luhumuha, lan yanala Allaha luhumuha. Tẹ́ bá kẹran léyà kalẹ̀, ẹran tẹ́ tó jáde lára ẹran tẹ́ kú yẹn lan yanala Allah. Ọlọ́run bò ní tí mo fẹ́ fi ṣe. Ọlọ́run ìtẹ̀ràn wala dima'uha, ẹ̀jẹ̀ tó jáde bí ẹran tẹ́ pa lọ́lọ́run ní tí mo fẹ́ jẹ̀ sí. Olúwa wa yìí sọ bá mùjẹmùjẹ kìí sì sọ bá jẹran. Wà kí Ọlọ́run bá fẹ́ lò kó ní ká mọ̀ tẹ́ran léyà walakin yanaluhu taqwa minkum. Nítorí Ọlọ́run bá fẹ́ rí bí ẹ ń pẹ̀rù ojú ẹ̀kàn bẹ̀rù ní Ọlọ́run bá láti pa. Ń fẹ́ kẹ wọn bẹ́ẹ̀ kẹ bẹ̀rù Ọlọ́run ní apá kẹsẹ̀ pàǹtù kí ni Ọlọ́run ní apá wọ́n dà. Bẹ́ẹ̀ náà ni àwẹ̀ ya ayyuhal ladhina amanu, èyí tẹ́ gbàgbọ́ lòdì kutiba alaykumus siyam àti sí kẹ mọ́ jẹ mọ́mù lọ́nà ẹ̀lẹ́ lórí nínú Ramadan kama kutiba ala alladhina min qablikum, àìsí fáwọn tó síwájú la'allakum tattaqun náà yìí náà ni bóyá ìtì ẹ̀lẹ́ bẹ̀rù wa bí ẹ̀tẹ́ bá ti ẹ̀lú ẹ̀ ìtọ́nà ọba bẹ́ẹ̀ lómi àwẹ̀ yìí nìyàn tó túnmọ̀ sí pé gbogbo ẹni tó bá wá ń gbàwẹ̀ kò wá jẹ lóòótọ́, kò mú lóòótọ́, kò súnmọ́ ìyàwó lóòótọ́, àmọ́ ìbẹ̀rù Ọlọ́run ọba rẹ̀ ìdàgbàsókè ọmọ ìyá àwẹ̀ yóò ṣàǹfààní mọ́. Ìwọ tó gbọ́dọ̀ tí mọ́ mọ̀ látàyé pé kò dájú pé tó bá dá nìkìyà náà ọgbà nǹkan, kò dájú pé wà bá nǹkan. Ṣùgbọ́n tí wọ́n náà bá lè fíìlì ẹ̀ nígbà tó gbàwẹ̀
wọ́n náà rí pé ìsúnmọ́ lọ́wọ́ ọba rẹ̀ yàtọ̀, ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sọ, ìhùwàsí rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sọ, ó súnmọ́ pé ìwọ́n ló jẹ́ ìyàwó tó gbà. Ọlọ́mọṣẹ́ àfiwá ṣe kún gẹ̀rẹ̀ ilé pàtàkì tí gbogbo agbágbọ́ yìí. لأن الصيام وصلة إلى التقى tó dáwẹ̀ táwọn èèyàn kò sí tó fẹ́ jẹ́ fún wa, ó fẹ́ so wá papọ̀ mọ́ bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run fẹ́ fi àwẹ̀ ó fẹ́ fi so wá papọ̀ mọ́ ìbẹ̀rù Ọlọ́run. wọ́sùn إذ يكف النفس عن كثير مما تتطلع إليه من المعاصي. torí pé tá bá ti ń gbààwẹ̀ yẹn, àwẹ̀ yóò mọ kọ́ díẹ̀ mí, yóò mọ kó ẹ̀mí ọmọnìyàn níjànú kúrò níbi kó mọ wù yányànyán lọ sí àwọn kan tó jẹ́ ẹ̀ṣẹ̀. látàrí ọ̀rọ̀ tánìbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé as-sawmu junnah, as-sawmu junnah, àwẹ̀ tá ní ẹmọ ìgbàyẹn junnah, ní tó fẹ́ kọ́ dín láti mọ́ wọ̀ náà, ní tó sì fẹ́ kọ́ dín láti mọ́ hùwà ọmọ náà àti láti mọ́ sí ìṣe ọmọ náà. tó ọ̀rọ̀ ti wá ń lọ síwájú pé àti ṣàlàyé nígbà tá sọ̀rọ̀ pa fadailu as-siyam. ilé ọmọ ìyá mi mùsùlùmí, já lístì àwọn ìwà burúkú kan, àwọn ìṣesí tí ò dáa kan, allati la budda an ta'rifa, àwọn ìṣesí tí ò dáa tó ṣe pé ìwọ náà gbọdọ̀ dámọ̀, but a fẹ́ kó dámọ̀ kí ṣe tó ní kó lè mọ ìwà burúkú yẹn lè tún kíra ha, kí wọ́n náà lè takò pẹ̀lẹ́mì rẹ̀, wala taqa fiha, àti pé kí wọ́n náà lè mọ́ fọ́ọ̀lù sí ìwà náà. ولله در القائل عرفت الشر لا للشر ولكن للتوقي ومن لم يعرف الخير من الشر يقع فيه. أفاني عرفت الشر، أفاني موادي تنجابرو، موادي كنجابرو، أما مكاتي موادي أبرو لا للشر، mi wádìí aburú torí pé mi ọjọ́ fẹ́ ṣe aburú òwú mi ṣe, aburú ò ṣe kí ni jama'a, aburú òwú mi ṣe. Bọ̀ kí ló mú mi wádìí aburú? walakin litawaqqihi, mo mọ̀ọ́mọ̀ wádìí kí ni jẹ́ láburú, litawaqqihi, kí n lè sá fún láburú, kí n lè sá fún. wa man lam ya'rif ash-sharr, ẹni tí ò bá dá burú mọ̀ pa burú rẹ̀ yaqa fihi, yóò fọ́ọ̀lù sí. gbogbo ẹni tí ò bá ti dá burú mọ̀ kí lá ní yóò ṣe jama'a, yóò fọ́ọ̀lù sí mẹ́. àfáàní Allah wa iyyakum, ọlọ́run kó lágbó wa kó ń bẹ́ ọ. kí wá ní irú àwọn ọ̀rọ̀ náà ni pé àkọ́kọ́ nínú àwọn kẹta gbọdọ̀ ṣọ́ra fún qawlu zur. kí lá pé jama'a qawlu zur? kí ni qawlu zur? ààbẹ̀ tún ní báwọn bá ti tún kí ó fún wa, wọ́n ní ọ̀rọ̀ ìké. kí lá pé jama'a ọ̀rọ̀ ìké? àwọn bí oríṣiríṣi wá wọnú qawlu zur. à ń jẹ́ ní èké wọnú ẹ̀, à ń sọ ìsọkúsọ ní ọ̀rọ̀ wọnú ẹ̀, à ń ṣe al-ghibatu wan-namima, ká máa sọ̀rọ̀ ẹ̀yìn wọnú qawlu zur. an-namima, ká máa ṣe òfófó, ó gbọ́tẹ̀lé ìkúlọ̀rù fílẹ̀, ó tún gbọ́tẹ̀lé iná kúlọ̀rù fílẹ̀, ó wọnú qawlu zur. gbogbo mùsùlùmí tí máa ń gbààwẹ̀ jìnnà sí ọ̀rọ̀ èké. kì í ṣe òjẹun oògùn òsùnmọ́yàwó nìkan lè bí gbààwẹ̀. ihdar qawla zur. ibi táwọn èèyàn kan bá ti ń sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn, má bá wọn sọ̀rọ̀. ibi tí wọ́n ti ń pláàni bí wọ́n ti fẹ́ ṣaburú fẹ́ nìkan, ìwọ́n kó ń bẹ̀ ọ̀. gbogbo ìgbà ní ẹ ká kó ń bẹ̀ ká tó máa sọ pé tí wọ́n wà nínú oṣù Ramadan. kí lẹ̀ rí rẹ̀? ẹgbà wọn látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu. Abu Hurairah sọ pé qala sallallahu alaihi wasallam, Abu Hurairah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ náà rẹ̀ pé man lam yada' qawla zur, gbogbo ẹnikẹ́ni tí ó bá fi ọ̀rọ̀ èké tí ó gbèjù sílẹ̀, wal amala bi, ìmá ṣiṣẹ́ èké tó wá gbèjù sílẹ̀, gbogbo ẹni bẹ́ẹ̀ falaysa lillahi hajatun an yada'a ta'amahu wa sharabahu. Ọlọ́run ọba ìbìkítà pẹ̀lú ènìyàn wá jẹun, kò wá mú lọ́sàn àwẹ̀, kò jẹ kò mú, Ọlọ́run ìbìkítà ṣe ìwọ̀n. Torí tọ́lọ́run bá fẹ́ kí àwẹ̀ ó sí lára wa gangan wá defined. ṣùgbọ́n tó olóhun gbáwẹ̀
falam tatruk qawla az-zur ó fọ̀rọ̀ èké jù sílẹ̀ ọ̀rọ̀ èké ń jáde lẹ́nu rẹ̀ afáàní aláwọ̀ ìyá ثانيا اللفظ والرفث aláburú ọ̀rọ̀fẹ́ عن ابي هريره ìsọkúsọ ọ̀rọ̀ ìbàjẹ́ ọ̀rọ̀ ìṣe ìbàjẹ́ ìwà ìbàjẹ́ látara obìnrin ni látara owó ni gbogbo ilé ìkájìnà sí Abu Hurairah radiyallahu anhu قال صلى الله عليه olóòṣìṣẹ́ sallallahu alaihi wasallam sọ lọ́rọ̀ rẹ̀ pé laysa as-siyamu min al-akli wash-sharab kìí ṣàwẹ̀ gangan ó ní àjẹun àti àmù kìí ṣàwẹ̀ gangan ni laysa as-siyamu min al-akli wash-sharab àmọ́kíláwẹ̀ innama as-siyamu min al-lagwi war-rafath kákù níbi ìbàjẹ́ kú níbi ẹ̀ṣẹ̀ níbi ìsọkúsọ lọ́rọ̀ ohun gẹ́gẹ́ ní àwọn anábíwá níbi tí wà bá dé tí wà kú ní gbogbo ìwà dọ̀tí ni pé fa insabaka ahadun aw jahila alayhi tẹ́lẹ̀ kankan bá fi lè bú ẹ aw jahila alayhi abẹ́nìkan wàkíwà kan sí ẹ tó wá jẹ́ ìwà tó lè bí ẹnu tí wọ́n náà fi fẹ́ já fàkún kó ní báwọn pé àfẹ́ kó wà tí ò dá rárá èyí tí wọ́n náà máa fi já padà ọ̀rọ̀ tó gbọ́dọ̀ jáde lẹ́nu tó ẹni pé inni sa'im èmi ń gbààwẹ̀ ó wá kí fún ẹ̀ wá ṣe inni sa'im èmi ń gbààwẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé èmi ò bá yàn já o mi ò já o kí lè ní ṣe inni sa'im láti yàsùn tó tá bá ti wà ní àwẹ̀ mùsùlùmí ó gbọ́dọ̀ hàn lára rẹ̀ pé òun gbààwẹ̀ ó gbọ́dọ̀ hàn lára rẹ̀ pé ó ṣe kí ní jọmọ́ òun gbààwẹ̀ ó gbọ́dọ̀ clear pé ẹni gbààwẹ̀ àmọ́ owó tó ń gbààwẹ̀ wọ́n náà lárí tó ti ń já wọ́n náà lárí gbogbo nǹkan wọ́n náà lọ ń báwẹ̀ ẹ̀jà wọ́n lọ ń kí fún yàn wọ́n náà lọ ń pariwo wọ́n lọ ń bú ebú wọ́n lọ ń sọ̀rọ̀ sọkúsọ lẹ́nu àwọn ní kí ló dé ọ̀ní ó tẹ̀mí mọ́lẹ̀ ní wọ́n ní ẹ̀kan tó jahila alayk ọmọ tó mọ̀ jahila alayk òun ló jẹ̀bi níbi ti jahila alayk wọ́n kọ́ ló jẹ̀bi ó jahila alayk ní pé ó lè jẹ́ kó gbọ́n já ó lè jẹ́ kó tẹ̀ mọ́lẹ̀ ó lè bú ẹ ó lè búyà rẹ kó bú àbá rẹ̀ wọ́n ti ṣe ní àwẹ̀ náà yìí tí wọ́n máa fi rí áàtì padà ìwọ máa sọ lẹ́nu pé inni sa'im kí lànà bí ni a máa wí èmi ń gbààwẹ̀ tí ni èmi jẹ́ kí ni èmi ń gbààwẹ̀ tí kúrò àwọn tó ń gbà àwọn òṣìwò ló wá gbà inni sa'im هذه تربية نبوية هذه تربية نبوية فلنحرص عليها يا معاشر المسلمين هذا هو الصوم الحقيقي فليس الصيام مجرد ترك الطعام والشراب لا إنما الصيام اجتناب الآثام واجتناب اللغو والرفث هذا جاء الوعيد الشديد من الحديث صلى الله عليه وسلم torí eléyìí ni àdéhùn ìyà tó lágbára ṣe wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam liman yaf'alu hadhihi al-masawi gbogbo ẹni tó bá ń ṣe irú àwọn nǹkan tí ó dáa òṣìṣẹ́ sallallahu alaihi wasallam tó jẹ́ ẹni òdodo tí máa ń sòdodo tí gbogbo wa náà sì gbà kúrò òdodo ni alladhi la yantiqu 'anil hawa ẹni tó yẹ pé tí ó bá sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ fẹ́nu Ànábì ní rubba sa'imin ẹlòmíì tí ń gbààwẹ̀ habduhu mina siyam ire rẹ̀ níbi àwẹ̀ tó lóhun gbà kò kọjá pé al-ju' al-ju' gbogbo ire ní kọjá pé kí n fi bí paná wal-'atash ó dẹ̀ fi ń gbẹ́gbẹ́ ọ̀nà gbogbo ire rẹ̀ ojú báyìí gbogbo ire rẹ̀ kò ṣe kí ní jọba ojú báyìí al-ju' wal-madha wal-'atash kí sì lójú orí bẹ́ẹ̀ ni pé ìdí tí a fi rí bẹ́ẹ̀ ni pé annama yaf'alu dhalik gbogbo ẹni tó bá ń ṣe irú kẹta ń kalẹ̀ lam yafqa haqiqata as-siyam kò gbàgbọ́ yẹ nǹkan pè láwẹ̀ ni allati amarana Allahu biha
àyíká ń pè ní àwẹ̀ tó ṣe kún lọ́wọ́ bá pa wá láṣẹ rẹ̀ kò gbàgbọ́ yẹ̀ lọ́lọ́wọ́ náà ṣe máa wá fìyà jẹ́ pé ebi ló kàn fi ń pa lóòrùn gbẹ ní kàn fi ń gbóòrùn gbẹ bí ẹ̀rìmánì yìí mìíràn láti lè wọ̀sọ̀wà á wá ṣe ẹ̀san tó yẹ púpà á ṣe ní ìwọ̀tí ẹ̀nà nítorí pé àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kí ààwẹ̀ ó bí sí lára kò bí sí lára tó kí wá ní excess kí láǹfààní kò ń gbà rẹ̀ àfààní aláwọ̀ yìí من أجل ذلك a nítorí eléyìí àwọn onímọ̀ wá ṣe gíní kan nínú àwọn àfáà tí wọ́n ti lọ farraqu bayna an yakuna an-nahyu lima'nan yakhtassu bil-'ibadati fayubtiluha wọ́n sí àtọ̀ láàrin tíjọsẹ̀ kan bá wà tán wá ní ká mọ́ sí nǹkan pé wọ́n fàí tí ẹ̀kọ́ máa lókọ̀ wà lọ ṣkín mọ̀tẹ́lẹ̀ wọ́n fàí tí wọ́n máa lókọ̀ wà lọ wọ́n sí àtọ̀ láàrin ṣẹ̀rí àkọkíní kan fún wa àmọ́ tó ìṣọ́ fún ẹ̀yìn lima'nan yakhtassu bil-'ibada in tẹ́kọ̀ fún ẹ̀yìn tó ní ṣe pẹ̀lú ìjọsìn yẹn gangan ìjọba ẹgbẹ́ nǹkan yẹn ti ní ṣe pẹ̀lú ìjọsìn yẹn gangan fayubtiluha ló bàjọsìn yẹn jẹ́ ẹ má jẹ ẹ má mu ẹ má súnmọ́yà ó ti ní ṣe pẹ̀lú ìjọsìn yẹn rẹ̀ ló yẹ pé ìjọ tí yẹn bá ti jẹun àwẹ̀ ti bàjẹ́ ìjọ tí yẹn bá ti mu àwẹ̀ ṣe kí jọba so àwọn nǹkan yẹn òun ti ní ṣe bí dhati al-ibada al-bayan wadih wa bayna an la yakuna mukhtassan bi tilka al-ibada àti pé nǹkan tí wọ́n ní ká má ṣe yẹn kìí ṣe ara ìjọsìn yẹn gangan ló wà bọ̀ máa nà yẹn wà lọ́tọ̀ ni wọ́n fẹ́ kó kàn jẹ́ bí ẹ̀kọ́ fún ìjọsìn yẹn èèyàn wá mójútó nǹkan irú ẹni yẹn tó bá ṣe nǹkan náà láàrín òtèlú à kò ní bàjọsìn yẹn jẹ́ àmọ́ kó bá tí nǹkan náà kàn ṣe fún ni pé ládàá tó yẹ kó gbà nígbà ìjọsìn yẹn oníṣẹ́ kí ni jẹ́ máa kò ní gbà kàṣọ́láàtì mọ́sálà lápẹ̀jú ẹ̀rọ tẹ bá ti ń kírun ẹni tó bá ń kírun ò gbọdọ̀ jẹun nǹkan yẹn ti ní ṣe pẹ̀lú ìjọsìn yẹn níjọ́ tí èèyàn bá ti ń jẹun lórí irun kí ló ṣẹlẹ̀ sínú rẹ̀ irun rẹ̀ ti bàjẹ́ yóò tún ìkọ́mà míì ṣe ó lè gbọ́n necessary kó tún àlùwàlá sí àmọ́ yóò tún irun kí irun mú fẹ́ mìíràn lè ṣe káàmà gánà torí kọ́mà ló bàjẹ́ àmọ́ kí ló ti bàjẹ́ irun yóò tún irun yẹn náà sí yóò sì tún kí nítorí kó ti jẹun àti nǹkan ní iná tó wà bí ẹni bá ti ń kírun ọkàn rẹ̀ gbọdọ̀ wà lọ́dọ̀ ta ní jọmọ́ Allah subhanahu ìyẹn wá ń kírun ó lo 10 minutes lórí ṣọ́lá bọ̀ gbogbo 10 minutes yẹn like 8 minutes nínú ẹ̀ oríṣiríṣi nǹkan tí ó kàn ló kàn rú òun travel lọ London òun travel lọ America òun travel lọ US òun lọ́gẹ́ àbí àwọn máa lọ lọ ní máa lọ lé ọdún Ramadan ti ń bọ̀ lọ́nà kìníkan ló fẹ́ tẹ́lẹ̀ tọ́ níkan tó wá rú nìyẹn but like 2 minutes nínú òun yẹn ẹ̀mí rẹ̀ fi wà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí wọ́n bá fẹ́ kọ ẹ̀san kalẹ̀ fún lórí sọ̀láàtù yẹn ẹ̀san reward tó máa gbà reward yọjú reward how many minutes 2 minutes gbogbo 8 minutes yẹn olùlásán torí pé ìtànlẹ̀ àmọ́ ṣe yẹn kò ní ṣe bìdáàtì al-ibada ló bí ọ́sí gbogbo ọjọ́ tí mùsùlùmí bá ń gbààwẹ̀ àwọn nǹkan tí wọ́n ní ká mọ́ ṣọ́ yìí agbọ́dọ̀ ṣọ́ mọ́tọ́ gbààwẹ̀ mi ò jẹun mi ò mu mi ìsúnmọ́ ìyàwó nìkan láà níjọ́ tó bá ti ń gbààwẹ̀ jẹ́ kójú ẹ̀ máa gbààwẹ̀ kí láwẹ̀ tó jú wá máa gbà ní mọ́ owó tí kò yẹ káwó níjọ́ tó bá ti ń gbààwẹ̀ jẹ́ kẹ́nu rẹ̀ máa gbààwẹ̀ kí láwẹ̀ ẹnu wọ́n máa gbà ní ṣọ́ ìṣọ́kùṣọ́ tó bá ti ń gbààwẹ̀ jẹ́ kẹ́ tí rẹ̀ náà máa gbààwẹ̀ kí láwẹ̀ tẹ́ tí rẹ̀ fẹ́ gbà ní pẹ́pọ̀pọ̀pọ̀ tó bá ti ń gbààwẹ̀ jẹ́ kẹ́sẹ̀ rẹ̀ náà máa gbààwẹ̀ kí láwẹ̀ kẹ́sẹ̀ rẹ̀ fẹ́ gbà má ní nìkúrin tó bá ti ń gbààwẹ̀ jẹ́ kí inú rẹ̀ náà máa gbààwẹ̀ kí láwẹ̀ tí inú rẹ̀ fẹ́ gbà má jẹ mọ́ mu tó bá ti ń gbààwẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ náà máa gbààwẹ̀ kí láwẹ̀ tó fẹ́ gbà ìyàwó tó fẹ́ ní ṣùgbọ́n ká tó máa sọ ìranù
gbogbo tó gbọdọ̀ gbààwẹ̀ lára wa ni. wà tó wá jẹ́ kẹ́mí gẹ́gẹ́ ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ tó máa gbààwẹ̀. ẹ̀mí rẹ̀ yẹn ó gbọdọ̀ ní kíní kan tá ń pè ní àríkà. kí ni mo pè é? àríkà. ìwọ ẹlẹ́mìí líle àwẹ̀ gbọdọ̀ lè láyá náà ẹ̀mí rẹ̀ ó jẹ́ kẹ́mí ìdíwúrọ̀ kẹ́mí rẹ̀ ní ríkà. ó ní kí lágbẹ́jọ́ máa ríkà. ó dá kí mùsùlùmí máa lóun gbààwẹ̀ wáyé aláyàkókò nàkí ẹ̀mí rẹ̀ wá lé kókó bí ojú ẹja. wọ́n náà kọ́ wo bọ́lọ̀ wọn bá ṣe ń pìpẹ́ wà fún àwẹ̀. warada fil hadith Nabi sallallahu alaihi wasallam sọ pé idha kana nisfu min Sha'ban tó bá ti di pé Sha'ban ti dá sí méjì Ramadan ti dé o in preparation for Ramadan bi anna Allah attala'a ala khalqihi ọlọ́run ọba ó wà yọ sí yóò gbogbo àwọn ẹ̀dá rẹ̀ báyìí yóò wá ṣàforíjì fún gbogbo àwọn ẹ̀dá pátápátá àfihàn ẹ̀dá méjì péré. ìran mélòó? ìran méjì. mushrikun níjọ́ nisfu Sha'ban ọlọ́run ó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún gbogbo àwọn ẹ̀dá rẹ̀ àfi mushrik ni ẹni tí ń bọ́ ọlọ́run ọba orogún kò láforíjì ẹ̀ṣẹ̀ tí ẹ̀ kò ní rí ìjọ náà. ìran kejì ni ó mushahid. àwọn mushahid lẹ́ni tí wọ́n àtìyàn kan tó pé ṣàhánà bí ìjà áwọ̀ ó wà láàrin ohun àtẹnìkan kò wájú ó parí tó bí di nisfu Sha'ban Allah subhanahu wa ta'ala ọ ẹni yóò ní sínú àwọn tí ó forí ẹ̀ṣẹ̀ jì. ẹni bá gbàgbọ́ yọ ọ̀rọ̀ yìí dáadáa jàmáà kí nisfu Sha'ban tó dé àbí nisfu Sha'ban ti ẹ̀ dé kó tó lọ kí lè yóò sáré mọ́ ṣe ọ̀dáhùn mọ́ tó bá wọn tó wà tí ẹjọ́ ń jà kódà tó bá ti fojú rí láti mú ọkàn ẹni tí wọ́n parí ìjà pẹ̀lú ẹ̀ ẹni yìí ìbẹ́ ní ìjà mùsùlùmí gidi ni ní àtẹni yóò jà wà á parí ẹ̀mí ọkàn ẹ̀ ní tí mùsùlùmí máa ń ṣe yẹn. ẹ dákun tọ́lọ̀ bá wá ní ká ṣe lé lé láti ní sùn ṣàbà tí Ramadan bá wá dé kí ló ṣẹlẹ̀ ìwọ wá pèrè mùsùlùmí àwa ń kí tàràwí wá níwà tẹnìkan jọ ń jà ẹ̀tún àjọ ń tò sáfúlẹ̀gbẹ̀ ara yín ọwá rí bá inú dẹ̀ ń tẹ́ ẹbí wọ́n láǹfààní àwẹ̀ tó ń gbà láǹfààní kó ń gbà rẹ̀ wọ́n mú eré ẹrú lè tẹ́ ń bí ni ọkọ̀ bá ládàwẹ̀ ara rẹ̀ ọlọ́pọ̀ jẹ́ nìkan wá ṣe eléyìí ni àwọn èyí tí gbogbo ẹni tó bá gbà àwẹ̀ tó gbọdọ̀ jìnà sí ó wá wà ní mas'alatu thaniyata ashar. المسألة الثانية عشر مسألة إليك الجلاء تبا وقوة أسكو مدرسة كيتو أما أنه مسألة إلي أكن ورمو يغاش بكنجو تيرولي إن شاء الله لا أنا في جالي نسي تلنا أنا سيجي بطلو مانياتي تدي بإذن الله ولما سأبا أشيرو أكون سنو ما يباح للصائم فعله ìlò yẹ kí ni Islam gbà láàyè pé gbogbo ẹni tí ó bá gbààwẹ̀ àǹfààní wà fún kó ṣe ẹni tí ó bá gbààwẹ̀ tí àǹfààní wà fún kó ṣe kí ni jọ máa kó ṣe ìgbàláàyè wa ìtumọ̀ rẹ̀ ni pé àwọn nǹkan tí ó bà àwẹ̀ jẹ́ àwọn nǹkan yìí ta lẹ́ka yìí ẹlòmíì lọ́pọlọ rẹ̀ lásán ó máa ló bà àwẹ̀ jẹ́ ó dáwọn ẹlòmíì akéde rẹ̀ mọ́ṣáláṣí ọgbọ́n ẹlòmí ò ní ẹgbọ́dọ̀ ní pápó tẹ́ bá ti ń gbáwẹ̀ irọ́ ní jẹ́bẹ́ àwọn ẹlòmí ò ní ẹbá fẹ́ wẹ̀ àbíkẹ́ wẹ̀ láàárọ̀ kùtùkùtù pé tí zàwálù bá ti ṣẹlẹ̀ tóòrùn bá ti yẹ̀ látàrí tá ti ń bọ́ sí bí 1 p.m. 2 p.m. ẹ gbọ́dọ̀ wẹ̀ mọ́ o ara ní kí ló dé tẹ̀mí ni a máa wẹ̀ mọ́ wọn nítorí àwẹ̀ yóò ba omi yóò ba ìwẹ̀ yóò bá àwẹ̀ jẹ́ wáyé tí ìwẹ̀ yẹn ṣe máa ba àwẹ̀ jẹ́ wọ́n nítorí inú ara wa ìpé scientifically wọ́n prove ẹ̀ fún wa pé ihò wà nínú gbogbo skin wa yàhán wọ́n ní ṣùgbọ́n tàbá ti wá ń wẹ̀ omi ò mọ̀ penetrate láti ibẹ̀ bọ́ sínú ara wa wọn náà wà látẹ̀kúra yìí sí gbogbo eléyìí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀
torí jẹ́ ká bèèrè lọ́wọ́ wọn ni pé pẹ̀ bá ní kí o mọ́wẹ̀ kó mi ó penetrate àlọ́ alátàwà ń ṣe ń kọ́ àbáyé wọ́n ṣàlù àlá ń ṣàlù àlá nígbà bá ti ń ṣàlù àlá kí ló tàbí ní ṣàlù látàbí wà níwẹ̀ ẹ̀ṣù fàkọrẹ lọ ẹlòmí ó tún ní ẹ̀yìn òde ní pápó èmi ò tún gbé kọ̀ndíṣẹ̀ kalẹ̀ pápó tẹ́ bá ní kò gbọ́dọ̀ ní taste ó tún ní gbọ́dọ̀ ní taste báyìí tún ti gbọ́dọ̀ ní taste ẹ̀lbáàlù adẹ́ kí ó ti máa kọjá lọ sọ́nà tó bá wẹ̀ jẹ́nu gbogbo tó bá jẹ́ pé ẹnu wa yìí náà ló wà ló ti padà kò bá wẹ́wà jẹ́ àwa ní pápó àbá lo toothpaste àbá gbogbo tàbá lè wó lò àwa fọnu wa tán àti tú padà kò bá kí ni jẹ́jẹ̀ máa ẹni tí ó bá wẹ̀ rẹ̀ jẹ́ ẹni tó epo ṣe tán tó sì gbèrè ọ̀pá fún ara rẹ̀ fún ara rẹ̀ bá àwẹ̀ rẹ̀ àmọ́ tó wá ní pé kò kọjá inú wa làwọn onímọ̀ ṣe gbé mọ́sálà kan jáde pé aláwẹ̀ lè tọ́ ọbẹ̀ wò irú àwọn ìyá wa tí wọ́n máa ń dáná sínú fáwọn èèyàn àbá ń dáná sínú fáwọn ọmọ wọn náà àwọn afẹ́ òpin ṣe iyọ̀ ti dún ọbẹ̀ ìyá àbí iyọ̀ ọdún wọ́n lè ọ̀rá fi sórí ahọ́n báyìí wọ́n sì taste ẹ̀ ok kọ́ sì kí ni wọ́n gbé mi ó ló bá ilé lọ tìrín àwẹ̀rẹ́ lọ tìrín nù kí láláwẹ̀ rẹ̀ ṣe ọmọ ní dáṣà kan nísìn ọgbọ̀ ṣọkún ti lọ àwẹ̀rẹ́ lọ èèyàn sọ bẹ́ẹ̀ wọ́n tí á dáhùn kan rẹ̀ àwẹ̀rẹ́ ti lọ tó gbogbo àwọn nǹkan yìí o la fẹ́ gbéyẹ̀wò lábẹ́ báàbù máa yóò bá òlè sọ ìmí fẹ̀lú a sì kó àwọn àfáà wà látọ̀dọ̀ àwọn sọ̀hábà ìwúrò àwọn kan ilẹ̀ ẹ̀kọ́ abilwa mẹ́lẹ̀ ìwọ̀kárànlẹ̀ ìwà fẹ́lú ayé sí dàní ìyá kan ilman nafi'an wa rizqan tayyiba wa amalan mutaqabbala wa shifaan min kulli da وصلى اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. هل في سؤال؟ في سؤال؟ طيب ما في سؤال. السلام عليكم ورحمة الله. وش يكون بعد ذلك؟